Ẹ̀yin tèmi mo wà pẹ̀lú Máṣòyìnbó fúnra ẹ̀. Ẹ̀yin mélòó gan lẹ tiẹ̀ mọ̀ wọ́n sí Fábílọ́lá Ọlálékan. Mo mọ̀ pé gbogbo wa la mọ̀ wọ́n sí Máṣòyìnbó. Fún ìdí èyí, màá máa pè wọ́n ní Mr. Máṣòyìnbó. Ṣé àlàáfíà lẹ wà? Kí ni Mr. Èmi náà mọ̀ bọ́ sọ ni. Ẹ wo mọ̀ bọ́ sọ ni ọ̀gbẹ́ni ni. Ó dáa. Ṣé àlàáfíà lẹ wà? Adúpẹ́ àlàáfíà ni. Ọ̀yà kí ni ẹ sọ̀rọ̀ nípa àṣẹ èdè nígbà tẹ́ gbọ́ àkòrí yìí, kí ni ó wá sí yín lọ́kàn? Nǹkan tó wá sọ́kàn mi ni wípé àwa Yorùbá a ti wá ń jí láti mọ nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n fi lẹ̀ fún wa, torí èdè Yorùbá jẹ́ àṣẹ. Nítorí nípa ọ̀rọ̀, tá a bá sọ pé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe fi sọ̀rọ̀, ọ̀rọ̀ nǹkan tó ń rọ̀ mọ́ nǹkan, ìyẹn ni wípé tá a bá sọ ni kí nǹkan wá sí ayé. Nǹkan tí a bá sọ ó ní àǹfààní láti lè rí bí a ṣe sọ, ó wá máa rọ̀ mọ́ nǹkan tá a fi sọ rí yẹn. Ọ̀rọ̀ wúwo, ọ̀rọ̀ jẹ́ nǹkan tí a fi ń de nǹkan. Ibi tí èdè ti wá nìyí, dè ní láti de nǹkan. Èdè Yorùbá ó kọjá kéèyàn kan sọ̀rọ̀. Èdè Yorùbá ni àṣẹ tí a fi ń gbáyé. Àṣẹ wo ló wà nínú èdè Yorùbá? Kó rí bá a ṣe fẹ́ kó rí, kó lọ bá a ṣe fẹ́ kó lọ, kó ṣẹ bá a ṣe fẹ́ kó ṣẹ. Àwọn àṣẹ tó rọ̀ mọ́. Àwọn nǹkan tó ṣẹ ni pé kó rí bẹ́ẹ̀. Ìyẹn ni wípé gbogbo nǹkan tá a bá sọ a gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ máa sọ, kì í ṣe pé ó kọ̀ wá láti ibì kan. Kéèyàn tó fọ ọ̀rọ̀, kó tó sọ ọ̀rọ̀, ó gbọ́dọ̀ rò jinlẹ̀ kó tó lè sọ síta. Torí bó bá ṣe sọ yẹn, ó lè rí bí bó ṣe sọ. Àwa máa rò ká tó lè sọ̀rọ̀, a mọ̀ pé àṣẹ wà nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ọ̀rọ̀ wo wà lẹ́ní fún àwọn ọmọ Nàìjíríà tó ń lọ wá? Ká máa sọ èdè Yorùbá ni. Ká máa sọ èdè Yorùbá nítorí bí ẹ̀yin nísìnyí ẹ bímọ tí ẹ bá gbọ́ Yorùbá, nígbà tí ọmọ yín tó bá dàgbà tó bá bímọ, ọmọ yín ò ní gbọ́ Yorùbá. Yorùbá tí ó ti lọ nìyẹn.